Kábíyèsí, tí a bá wò lónìí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa, àwọn náà wọ́n gba ẹ̀sìn. Àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn mùsùlùmí wọ́n ń bẹ ńbẹ̀, àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n ń bẹ ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń dìde, wọ́n ń tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Wọ́n ní kí ká má bọ eégún, ká má ṣe eléyìí, ká má rúbọ, ká má ṣẹbọ, pé ó tako nǹkan tí Ọlọ́run tí ó nífẹ̀ẹ́ sí. Kábíyèsí, kí ni ẹ rí sí eléyìí, àti wípé ní agbọn ọ̀dọ̀ tiyín, kí ni wọ́n ń pè ní àṣà àti ìṣe? Ǹjẹ́ ìbọ̀rìṣà, ǹjẹ́ ó wà lára àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? O ṣeun. Lákọ̀ọ́kọ́, ǹjẹ́ ẹ lè sọ fún mi irú ọba tí ó tako àṣà àti ìṣe nínú ọba nílẹ̀ Káàárẹ̀ Oòjíire wa yìí? Bóyá tí n bá gbọ́ orúkọ nínú wọn, bóyá bí n tó tako nílànà kìrìsìtẹ́nì tàbí tó tako nílànà mùsùlùmí, màá lè mọ irú ẹ̀yà èèyàn yẹn, irú ẹ̀dá tó jẹ́. Kábíyèsí, láìpẹ́ yìí ni fọ́nrán kan jáde tó gbòde kan lórí ayélujára. Ọba tí a mọ̀ dáadáa bí Amowó, àwọn ni Ọba Abdulrasheed Àkànbí Tẹ́lúwàn, Olúwo ti ìlú Ìwó. Wọ́n kò ń ṣe ìgbà àkọ́kọ́ wọn, wọ́n ti máa ń sọ̀rọ̀ nípa àwọn òrìṣà ilẹ̀ Yorùbá, wípé òrìṣà wa, pé kí ló dé tá ń bọ̀rìṣà, pé à ń dójú ti ilẹ̀ Yorùbá. Ìyẹn àkọ́kọ́. Ọba tí ó tó dàbí ẹ̀kejì rẹ̀, ó ní àti ẹ̀mọ́ ọba tí ń ṣe, ṣùgbọ́n a ṣáà rí pé wọ́n wà nínú ilé ìjọsìn kan tí wọ́n sì ń wàásù ìyìnrere Jésù, tí wọ́n sì ń sọ fún àwọn èèyàn wípé kí wọ́n dẹ̀yìn lẹ́yìn òrìṣà, kí wọ́n má bọ òrìṣà mọ́, wípé òrìṣà ó lẹ́nu ni, kò lè jẹun, ó lójú kò fi rí, ó létí kò fi gbọ́, wípé Jésù nìkan ni ọ̀nà ìyè àti òtítọ́ pé kí a máa tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ ọba náà ni ó ń tako àṣà wa tí a ò mọ̀. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí, àwọn míì ò sì tó máa kí wọn lẹ́yìn. Kí wá ni èròǹgbà tiyín nípa àṣà? Kí ni àṣà àti ìṣe ní ọ̀dọ̀ tiyín? Ẹ ṣé. Àṣà àti ìṣe wa, nínú àṣà wa ni ìmúra mi wà yìí. Nínú àṣà wa rèé. Orí bí mo ṣe rẹwà ní ọmọkùnrin. Bẹ́ẹ̀ni. Ó rí pé mo rẹwà lọ́mọkùnrin. Bẹ́ẹ̀ni. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kò rẹwà tó mi, nítorí ìmúra rẹ̀ kò dáa tó tèmi. Gbọ́ mi yé? Ìkànnù. Jẹ́ kí n wá padà sórí ọ̀rọ̀ ọba tó dárúkọ lẹ́ẹ̀kan. Ọba èyí tó jẹ́ mùsùlùmí, tó ní ó ń wàásù mùsùlùmí pé ká má bọ òrìṣà mọ́, ká má ṣe igbá mọ́. Ó dárúkọ lẹ́ẹ̀kan, ó ní Abdulrasheed, àbí? Ìwọ fúnra lára ẹ tó bá kọ́kọ́ wo ìbẹ̀rẹ̀ orúkọ yẹn, wà á ti rí i pé ẹrú ni ọba yẹn. Ó tẹ̀lé mi. Tí wọ́n bá pèèyàn ní àbùdù ní èdè Lárúbáwá, àbùdù túmọ̀ sí ẹrú. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá pèèyàn ní àbùdù, ẹrú ni àbùdù. Tí o bá gbọ́ èdè Lárúbáwá, o lè gbìyànjú kó lọ sí ìlú Ìlọrin, kó súnmọ́ àwọn tó kéwú níbẹ̀, tàbí kó gọ́gùn ẹ̀ fúnra lára ẹ̀. Dé kí ni ìtumọ̀ àbùdù? Ẹrú ló ń jẹ́ àbùdù, ṣèyẹn lé ní. tó wá rí tàbá wá tún wá wò àwọn tí wọ́n gbé ẹ̀sìn yìí sórí, tí wọ́n kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó rìnrìn àjò lọ sí ìlú Lárúbáwá, tí wọ́n ní àwọn lọ ṣiṣẹ́ Ọlọ́run níbẹ̀. Táwọn bá débẹ̀, wọ́n máa ń pè wọ́n lórúkọ kan. Orúkọ tán pè wọ́n ní Alhaji tàbí Alhaja.
àbí kábíyèsí. nínú èdè lárúbáwá alihaji ni àlejò ọkùnrin, alihaja ni àlejò obìnrin. Tán bá tún wá padà sí ilẹ̀ bàbá wọn, ẹ̀yin náà ó tún wá máa pè wọ́n ní alihaji, alihaja. Àwọn náà wà máa bóyín kẹ bí ẹran sísun kẹ́ ẹ lè rí eyín mẹ́ka tó wà lẹ́nu wọn. Á jẹ́ àlejò lọ́hùn, wọ́n tún ti ń jẹ́ àlejò níbí. Ìyẹn ni wípé nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ bàbá wọn, wọ́n lọ pè wọ́n lálejò níbi tí wọ́n lọ. Bẹ́ẹ̀ni. Ìgbà tí wọ́n wá tún dé tí ò yẹ kí wọ́n jẹ́ àlejò mọ́, wọ́n tún padà ń jẹ́ àlejò. wọ́n wá tún pè wọ́n lálejò nílẹ̀ bàbá wọn, wọ́n sì tún ń dáhùn. Bẹ́ẹ̀ni, n tó ń fi wá mọ̀ wípé ọba tó pè ní ẹrú, kí ló pè lẹ́ẹ̀kan? Abdulrasheed. Ẹrú Rasidi tó pè lẹ́ẹ̀kan yẹn, wàá rí wípé àlejò ni, ẹrú sì ni. Sọ̀rọ̀ mi ti ń yọ. Àwọn Yorùbá sì bọ̀, wọ́n ní tí ilé kan bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì ṣe kíni, ni ò tí ì dàgbà. Ìlú Ìwó wà peaceful, ó wà peaceful nígbà tá a wà kékeré tá a máa ń gbọ́ dáadáa, títí di àsìkò yìí náà ni ìlú Ìwó sì wà peaceful. Ṣùgbọ́n tọ́mọ àlè ìlú kan bá ti dàgbà, yóò bẹ̀rẹ̀ ìtànkítàn àti ọ̀rọ̀kọ́rọ̀ àti ọ̀rọ̀ àlùfàǹsá yóò mọ̀ sọ sí àwọn ìran bàbá rẹ̀. Nítorí wípé àṣà àti ìṣe Yorùbá àbí àṣà àti ìṣe káàárọ̀ òjíire, àṣà tó wuyì ni. Ọ̀rọ̀ tí ó dáa ló máa ń jáde lẹ́nu ọmọ káàárọ̀ òjíire, kì í sọ̀rọ̀ àlùfàǹsá. Ẹlẹ́ẹ̀kejì, bàbá tí ẹni wọ́n wàásù nínú ìyìn rere tán wàásù nínú ilé ìjọsìn Kristẹni, bàbá náà bàbá mi ni. Ó gbọ́ mi? Bàbá yín ni wọ́n? Bàbá mi ni. Bàbá mi ni nítorí pé ìran mi ni wọ́n. Ìyẹn ní Ifẹ̀? Ìran mi ni wọ́n. Ọba Òǹpẹ̀tù Ìjẹ̀rù ní Ògbómọ̀ṣọ́, ìran Olúòjé ni wọ́n. Ọ̀rọ̀ ọjọ́ míì ni, nítorí ó ní bí ìran Olúòjé ṣe fọ́n káàkiri. Ṣùgbọ́n gbogbo wa pátápátá Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá, nítorí Ọ̀rànfẹ̀ òun ló bí Àrìràmọkò. Àrìràmọkò? Bẹ́ẹ̀ ni, Àrìràmọkò ló bí Ọ̀dọ̀fin Ìwàlẹ̀. Ọ̀dọ̀fin Ìwàlẹ̀ òun ni ó lọ fẹ́ ọmọ Àgbọnmìrègún tó bí Olúdò. Olúdò? Bẹ́ẹ̀ ni, Olúdò ló bí Òǹpẹ̀tù. Òǹpẹ̀tù ló bí Olúòjé. Olúòjé ó kúrò ní Ifẹ̀ lọ sí Ọ̀yọ́ Empire nígbà wáṣẹ̀ ni. Olúòjé tó kúrò ní Ọ̀yọ́ Empire tó kúrò ní Ifẹ̀ lọ sí Ọ̀yọ́ Empire nígbà wáṣẹ̀, àwọn ni ìran Ìjẹ̀rù. Ibi tí Ìjẹ̀rù yẹn ní ọ̀pọ̀lọpọ̀ òjé ló ti fọ́n ká. Ìjẹ̀rù tó wà ní Ògbómọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni, wọ́n ń pe ibì kan ní Igbó Òjé tàbí Orílẹ̀ Òjé. Ibẹ̀ ni àwọn ìran Olúòjé ló ń kálukú ti túká. Àwọn tó lọ sí Ìbàdàn, tó bá wo Ìbàdàn lónìí, ìran Olúòjé wà ní Ìbàdàn, wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀ ní Ìbàdàn gan. Gbogbo ẹni tó bá ti ń gbọ́ tán pè ní Tòkúlòjé, ọmọ arọ́tíwẹ̀ bí òjò, ọmọ Ṣaṣolú bí ọmọ Ṣàkìtì wọ́n ọmọ Láṣọ Ògbárò, ọmọ Òṣòlé Ògbá àlọ́. Àwa kì í sálọ fẹ́ni tí ò fẹ́ràn bàbá wa, ọmọ búnibúni abìtí wọ̀ntìwọ̀ntì, ọmọ rínnirín ni abẹ̀rín pòyẹ̀kẹ́pòyẹ̀kẹ́, ọmọ dónidóni abìdí mọ̀rìnmọ̀rìn. Àwọn Olúòjé ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn Olúòjé ló ń jẹ́ bẹ́ẹ̀. So bàbá tó wá sọ pé wàásù yìí bàbá wa ni,
n tó díjà èmi àti wọ́n lẹ̀ gangan nìyẹn. ní ìwàásù. bẹ́ẹ̀ ni kì í ṣe ìwàásù yẹn nìkan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fa ìjà láàrin wa. àkọ́kọ́ adé arè tí wọ́n adé irú tí Ọọ̀ni ń dé tí wọ́n lọ ṣe irú ẹ̀ tí wọ́n ń dé, mo complain, mo fẹ̀hónú hàn fún wọn pé adé yìí kò nẹ́tọ̀ọ́ fún ọba kankan nílẹ̀ káàárọ̀ òjìrè nínú ìtàn láti máa dé. Ọọ̀ni nìkan, Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ nìkan ló ní àṣẹ láti dé adé arè irú èyí tí bàbá wa lọ ṣe yẹn. wọ́n dẹ̀ fún mi lésì kanjọ́ náà, wọ́n ní Jésù ló ní kí àwọn lọ ṣe adé yẹn. Jésù sọ fún wọn kí wọ́n lọ ṣe adé arè. bẹ́ẹ̀ ni. irú èyí tí bàbá wa Ọọ̀ni rìṣà ń dé. bẹ́ẹ̀ ni. tí wọ́n máa ń dé lẹ́ẹ̀kan láàrin ọdún kan. níjọ́ ọdún ọlọ́jọ́. mo wá sọ fún wọn pé Jésù rí adé ẹ̀gún ńlẹ̀, kò sọ pé kẹ́ ẹ ṣe, ó sì wá jẹ́ irú adé Ọọ̀ni tó jáde òrìṣà. adé arè tẹ̀ ń wò yẹn adé òrìṣà ni, adé àwọn baba ńlá wa ni. tó bá wò dáadáa lórí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, ó rí wípé oríṣiríṣi símbọ̀ ló wà lára adé yẹn. bẹ́ẹ̀ ni kábíyèsí. wà á rí ìlẹ̀kẹ̀ tó jẹ́ ìlẹ̀kẹ̀ Ṣàngó, wà á rí ti Ọya, wà á rí tẹ̀sù, wà á rí tọbàtálá, gbogbo símbọ̀ àwọn alálẹ̀ wa ló kún ara adé yẹn. adé tó ń wò yẹn wọ́n ròyìn bí ó ṣe wúwo tó bá bàbá bá dé adé yẹn lọ́dún tó bá ń lọ, àánú wọn máa ń ṣe èmi fúnra mi pé bí bàbá ṣe ń rìn wà á ti rí wéètì adé yẹn ní ara wọn, wọn á di àwọn ẹmẹsẹ̀ mú lọ́tún lósì ni. ìní Jésù wá ní kí èèyàn kan ó ṣe, ibi tí mo ti kọ́kọ́ di ọ̀tá wọn nìyẹn, kó tó di wípé wọ́n ròbù mi, wọ́n parọ́ oríṣiríṣi mọ́ mi pẹ̀lú àwọn bàbá wa kan nígbà tí mo rìnrìn àjò lọ sílùú òyìnbó, tí wọ́n competition tí ìṣètò mi mọ́ mi, tí wọ́n sì parọ́, irọ́ yẹn sì bá mú, tí wọ́n tì mí mọ́lé. orí adé arè. torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ mọ́, torí pé wọ́n ní kémi gan padà sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ìyẹn kábíyèsí ọba Ìjẹ̀rù. yes, wọ́n ní kí n padà, mú dẹ̀ ní mi ò lè padà sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì because mo mọ òtítọ́, mo mọ òtítọ́, yá mo mọ òtítọ́. so wọ́n dẹ̀ parọ́ mọ́ mi, from there I will di court, from court judge ò gba bẹ́ẹ̀lì mi, ó ní kán lọ remand mi, wọ́n gbé mi lọ sí remand ní prison yard ní Iléṣà. I spent 8 days, mo lò ọjọ́ 7 níbẹ̀. àwọn èèyàn ní kí n má máa sọ, máa kékeré tí mi ní sọ. gbogbo ìgbà yẹn báyìí wọ́n ya fọ́tò mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò ní station. bàbá Ìjẹ̀rù rán yàn wá, bàbá tibí náà ya fọ́tò. mi ìfẹ́ máa lọ ibẹ̀ yẹn torí pé Yorùbá sọ pé a máa ń wọ̀rẹ̀ kọ́rẹ̀ ni, a kì í wá ọ̀tá kún ọ̀tá. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti àṣà àti ìṣe, gbogbo ẹni tó bá ti ń tàpá sí eégún, tàpá sí òrìṣà, ó ti ń tàpá sí bàbá ẹ̀. sọ̀rọ̀ mi ti yí ẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí. tí bàbá Àbùdù kílẹ̀ pé Olúwo, èmi náà rí fídíò wọn, kódà mo sọ̀rọ̀ nípa ẹ̀ lórí social media wípé mi ì lè rí irú nǹkan báyìí kí n wá dákẹ́, nítorí pé tí wọ́n ń sọ wọ́n ti fi ń kó bá àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn, wọ́n ti ń sọ ìtàn tí kò kí í ṣe ìtàn káàárọ̀ oòjíire, wọ́n ti ń sọ ìtàn tí kò kí í ṣe ìtàn káàárọ̀ oòjíire. àwọn ọmọ tó sì ń gbọ́ ìtàn yẹn wọ́n mọ̀ rò pé òótọ́ ọ̀rọ̀ ni kábíyèsí Olúwo sọ. tí irú wa ò bá padà jáde ká sọ pé irọ́ ni wọ́n ń pa, kì í ṣe ìtàn tó bójú mu. lákọ̀ọ́kọ́ Olúwo sọ wípé Odùduwà òun ló ń jẹ́ Aláàfin
Odùduwà kọ́ ló ń jẹ́ Aláàfin o. wọ́n ní Odùduwà ò jẹ́ Ọọ̀ni wípé Aláàfin ni Odùduwà jẹ́. Odùduwà kò jẹ́ Aláàfin. Odùduwà kò sí kíni kò jẹ́ Aláàfin. Ọlọ́fin Àdìmúlà ni Odùduwà ń jẹ́. wọ́n wá ní èdè Ifẹ̀ ni ó yàtọ̀ wọ́n pè ní Ọlọ́fin wọ́n fi pe Aláàfin wọ́n wá bẹ̀rẹ̀ sí ní twist ẹ̀. Ọba Ọlọ́fin Àdìmúlà ti Adó-Odò Ọ̀tà ṣé èdè Ifẹ̀ làwọn náà ń sọ ni tí wọ́n fi ń jẹ́ Ọlọ́fin Àdìmúlà. àwọn ọmọ Odùduwà nìyẹn. Ọlọ́fin ti Ògúnfúnminírè ní Èkó ní Ìṣẹ̀rí Ọlọ́fin ṣé èdè Èkó náà ni Ọlọ́fin ni. wọ́n tún wá sọ̀rọ̀ kan wọ́n ní àárín Ọ̀yọ́ àárín Ìbàdàn àti Ìwó ní náà ti bí Odùduwà pé ọmọ Odùduwà làwọn. wọ́n ní ibi tí wọ́n ti ń sọ àjùmọ̀ló Yorùbá. Yorùbá wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èdè Yorùbá ni gbogbo ayé ń sọ. Èdè Yorùbá kọ́ ni gbogbo ayé ń sọ, kálukú ló ní ẹ̀yà èdè tiẹ̀. tó o bá wo Ilé Ifẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ Káàárọ̀ Oòjíire ti lọ. Ifẹ̀ ni gbogbo wa ti lọ. nínú èdè Ifẹ̀ adẹ̀ mú òru adẹ̀ wà á rí i pé wọ́n mú èdè Ifẹ̀ ó ń jọ mọ́ àwọn èdè kọ̀ọ̀kan bí èdè Èkìtì èdè Ìjẹ̀ṣà èdè Oǹdó ó ń wọnú ara wọn. kódà tí n bá sọ kinní kan fún ẹ lè mọ́ gbà. èdè Ifẹ̀ ni orúkọ tó ń pe Yemẹtu Ìbàdàn. Yemẹtu nìbàdàn. sọ pé kí n ṣe àwò. ẹ̀yà wò kábíyèsí. ìran Olúòjé ló ní Yemẹtu. ìgbà tí wọ́n dé etí odò tán pè ní odò Yemẹtu lónìí tí ọmọ Olúòjé fẹ́ mu omi ń bẹ̀ ibẹ̀ ló ti rí ẹtu ọmọ ẹranko tán pè ní ẹtu. bẹ́ẹ̀ ni kábíyèsí. ìyá ẹtu àti ọmọ ẹtu ni ó rí ibẹ̀ ló ti pa ìyá ẹtu àtọmọ ẹtu. ibi tó pa ìyá ẹtu àtọmọ ẹtu sí ni wọ́n ń pè ní Yemẹtu. iye òun ló ń jẹ́ ìyá ọmọ ẹtu yemọ ẹtu iye àtọmọ ẹtu ibi tí wọ́n ti pa ló ń jẹ́ odò Yemẹtu. tó o bá dẹ̀ gbọ́ tí wọ́n bá fẹ́ kì mí wọ́n á sọ wípé ọmọ ọ̀parun jẹ́gẹ́dẹ́ etí Yemẹtu ẹ̀làmókò òun ò gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà. kì mí ní ẹ̀là ní mo kò òun ò gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà. náà ṣe máa ń kì mí pé ọmọ ọ̀parun jẹ́gẹ́dẹ́ etí Yemẹtu ẹ̀là ní mo kò òun ò gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà. ibi tí àwọn ọmọ Olúòjé ti pa ẹtu ìyá ẹtu àtọmọ ẹtu ní jẹ́ Yemẹtu. èdè Ifẹ̀ ní iye yẹn ó tàn títí àwọn kan ní Kogi tún pe iye ní ìyá. ó dà pé àwọn Oǹdó náà máa ń lo iye láwọn Èkìtì ní. so Ifẹ̀ ní ọ́ríjì gbogbo Yorùbá. Ifẹ̀ ní gbogbo wa ti wá. tó bá dẹ̀ gbọ́ nínú tí wọ́n tún sọ wípé àjùmọ̀lò Yorùbá inú Ifá ni àjùmọ̀lò Yorùbá ti wáyé. kò sí tó ń jẹ́ àjùmọ̀lò Yorùbá ní Ìwó àbí ní Ìbàdàn àbí ní ibìkan. inú Ifá ni àjùmọ̀lò Yorùbá ti wáyé. sọ pé kí Ìjẹ̀bú kó wá kí Ifá kí Èkìtì wá kí Ifá Yorùbá kan náà máa sọ. ìyẹn ni wípé Ìjẹ̀bú kò ní lo ahọ́n tiẹ̀ kó fi kífá torí pé èdè Ifá gangan ni yóò sọ. Ifá ni ó sọ. ọ̀rọ̀ Ifá gangan ni yóò sọ. èdè Ifá ni ó sọ. bẹ́ẹ̀ ni èdè Ifá ló máa sọ. àjùmọ̀lò Yorùbá níbo náà ti rí yẹn tí ìbá ṣe pé wọ́n twist wọ́n fẹ́ da ìtàn rú wọ́n fẹ́ twist ìtàn wọ́n fẹ́ tún tàn kọ fúnra wọn. nítorí ìdí èyí
ìgbà tí wọ́n tún máa sọ wọ́n ní àjùmọ̀lò Yorùbá ní Ìbàdàn, Ìwó, Abẹ́òkúta, Ìjẹ̀bú, Èkìtì, gbogbo àwọn wọ̀nyí náà ní èdè tiwọn. Èdè Ìjẹ̀bú kò papọ̀ mọ́ èdè Ìwó, àbí ó papọ̀ ni? Kò sì papọ̀ mọ́ èdè Ìbàdàn, kò papọ̀ mọ́ èdè Òṣogbo, bẹ́ẹ̀ ni ò papọ̀ mọ́ èdè Ifẹ̀. Ṣùgbọ́n tí Ìjẹ̀bú bá ń sọ̀rọ̀, àwọn ẹ̀yà kan bóyá l'Oǹdó àbí Èkìtì ni mi mọ̀ wọ́n, tó máa ń sọ̀rọ̀ ó rò pé èdè Ìjẹ̀bú ni. Àwọn Okun bọ́n náà bá ń sọ̀rọ̀ ó jọ mọ́ èdè Ìjẹ̀bú dáadáa. Sọ̀rọ̀ mi ti yẹ. So àwọn tẹ́lẹ̀ sọ pé ẹjọ́ ń lo àjùmọ̀lò Yorùbá tó jẹ́ èdè míì làwọn ń sọ tí ì ṣe èdè tẹ́yìn ń sọ lẹ́nu. So ti rí i pé wọ́n twist ni. Ìjẹ̀bú àwọn ni wọ́n máa ń sọ èdè tá máa ní nínú èdè wọn ó máa rí way for 9 èsì ohun kírun, àbí Ìjẹ̀bú ló nìyẹn pé kò sí nǹkan kan way for 9 mo sọ pé kinní kan, you understand? Èdè wọn nìyẹn. Ẹ̀gbá ló ní báyìí sí o, bá a wà o, ìyẹn ni pé báwo ni o, dáadáa ni o. Àwọn kan wà tán pè ní Ẹ̀gbádò bí Ìmẹ̀kọ Àfọ̀n, àwọn náà ni Básí ni. Tábà ní Básí ni àwọn á sọ wípé ìdáhùn ẹ̀ ní ire ni. Básí ni ire, ìyẹn ni pé bóò ni, dáadáa ni. Ṣé èdè yẹn papọ̀ mọ́ ara wọn ni? Kò jọra wọn. Tó tí wá rí wípé àwọn kan ní Ondo State àwọn á sọ wípé kéètì rí, wọ́n á ní ó hàn, àwọn kan ní ó sàn, àbí? Ní Ondo State sọ papọ̀ mọ́ èdè wọn tán fi ní àjùmọ̀lò Yorùbá ní Odùduwà ń sọ. Ó rí i pé wọ́n twist ni, àwọn fẹ́ dà nǹkan rú ni, àwọn fẹ́ dà nǹkan rú ni. Gbogbo tó dẹ̀ fẹ́ dàrú wọ́n kàn fi envy, àwọn envy ẹ̀ tó jẹ́ olórí aládé gbogbo. Òótọ́ ọ̀rọ̀ ni sọ pé ká má sọ̀rọ̀, enviness lásán ni tí wọ́n ń ṣe. O ò lè rí wọn kán sọ̀rọ̀ ìlú Òṣogbo, ìlú Ìkìrun, ìlú Ìjẹ̀bú, ìlú Ìbàdàn, àfi Ifẹ̀, Oòduà, kí ló dé? Tí ìbá ṣe wípé wọ́n envy bàbá wa Ọọ̀ni. In tí Táyé sì fi sórí òun kọ́ ni Káyìndé fi sórí, igi mú ó jìnnà sórí fábàdà. Àwọn pera wọn ní ọmọ Odùduwà, ìran Olúwo kì í sọ ọmọ Odùduwà o, ọmọ ọba lọ́ràn ni wọ́n. Ìyá Olúwo, ìyá tó bí Telú ló lọ fẹ́ ọba lọ́ràn ní Ìlódè. Ìyá tó bí Telú Ìwó tó jẹ́ bàbá Adékọ́lá Telú, ìlú ìyá tó bí ó lọ fẹ́ ọba lọ́ràn ni. Ọba Àlọ́ràn ní bàbá Telú ní Ilé Ifẹ̀, kì í ṣe Odùduwà, ọ̀nà ẹ̀jìn sí Odùduwà. Ọba Àlọ́ràn ní bàbá tó bí Telú ní Ìlódè. Bó ló ṣe wá jẹ́ pé òun ló jọ orí kan dàtàn rú ni, òun kálukú ló ní ibi tán ti bí tó ti ṣẹ̀ wá, tí ìran bàbá wọn ti ṣẹ̀ wá. Ilé Èdó ní ìran bàbá tàwa ti ṣẹ̀ wá. Nífẹ̀. Bẹ́ẹ̀ ni ní kí náà ti ń porúkọ bí? Màá tó rántí agbègbè yẹn. Ilé Èdó ní ìran bàbá tèmi ló ti ní Mọ̀rẹ̀ ní agbègbè Mọ̀rẹ̀. Ìlú pọ̀ nínú Mọ̀rẹ̀ yẹn tó ń wò yẹn. Ìlú ṣe kí ni? Ó pọ̀ nínú Mọ̀rẹ̀ tó ń wò yẹn. Ilé Èdó làwa ti wá ní Mọ̀rẹ̀. Ilé ọba Àlọ́ràn ní Telú ti wá ní Ìlódè. Kí ló wá fi jọra wọn? Ẹni tó sì gbẹ́sìn sórí
ẹ̀sìn àtọ̀húnrìn wá ni, ojúlówó Yorùbá. ẹ̀sìn lárúbáwá ni, àṣà àti ìṣe wọn nílẹ̀ lárúbáwá ni wọ́n mú fún wa tí wọ́n pè lẹ́sìn. Àṣà àti ìṣe wọn ìyẹn ni bí wọ́n ṣe ń ṣe lọ́hùn-ún. ni wọ́n mú wá tán wá pè lẹ́sìn fún wa. Ojúlówó Yorùbá. Àṣà àti ìṣe wọn ni, àṣà àti ìṣe àwọn Israelite náà ni wọ́n mú wá tí wọ́n ń pè ní ẹ̀sìn. Ṣé bí ogun ni wọ́n ń jà ní ilẹ̀ Israeli yẹn? Kí ló dé tí Jésù kò jagun yẹn fún wọn? Kí tí wọn ò fi Bíbélì jagun yẹn tó ṣe jẹ́ ìbọn àti bọ́ǹbù ni wọ́n fi ń ja ogun? Tí bágbára wà nínú ẹ̀jẹ̀ Jésù, kí tí wọ́n mọ fún ẹ̀jẹ̀ Jésù dà sí ìlú Iran, kí ìlú Iran kó náà mọ fún àlùkùránì dà sí ìlú Ísírẹ́lì? Ìṣe àti èdè Yorùbá. Irọ́ ń parọ́ fúnrọ́. Lédè màṣà. Irọ́ ń ṣe kí ni? Irọ́ ń parọ́ fúnrọ́. Nítorí ìdí èyí, ọ̀rọ̀ kátikàti ni brọ́dà mi Àkànbí Tẹ́lú 1 Èdè Yorùbá. Gbédè. Aláàfin tilẹ̀ Ìwó, Jẹun gbédè. Olú ti ìlú Ìwó, Ẹ̀mí àti Ìwó, ọ̀rọ̀ kátikàti ni wọ́n ń sọ. Ojúlówó Yorùbá. Ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.